ẹ̀gbọ́n táwọn bàbá àgbà wí wọ́n ní kò sọ̀rọ̀ níbi pé níwòye àná mo wà níbi tí mo ti ń kó ìyá mi ń pa tiẹ̀ èpè ni ọlọ́mọdé àná ìyá wa èyí ń bẹ́ẹ̀ ná ó yá ẹjẹ́ àwo òwe tá a nà ńlẹ̀ ẹjẹ́ àjọ parí ẹ̀. Yorùbá ní àìfi ìdí ẹ̀bìtì hàn ọmọdé ní ò jẹ́ kéku ó pọ̀ lọ́jà àìfìdí ẹ̀bìtì hàn ọmọdé ní ò jẹ́ kéku ó pọ̀ lọ́jà ṣé mọ̀ pé ẹ̀bìtì ní tí wọ́n fi ń peku ni ẹni tá a bá wá kọ́ ọmọdé bí wọ́n ṣe máa ń dẹ ẹ̀bìtì àní réku mọ́ lọ́jà torí àwọn àgbààgbà gbò bá yọ rẹ̀ wọ́n ní lè dẹ ẹ̀bìtì mọ́. Kí ni ìtumọ̀ eléyìí? Ṣé mọ̀ pé Yorùbá tún lọ wọ́n bọ̀ wọ́n ní òòṣà tá à ń ṣe tá a fi hàn ọmọ ẹni òòṣà ń ò ní pẹ́ parun continuity and succession ní tá à ń wínú. Èyí ò ní pé bá a bá fẹ́ kí nǹkan túbọ̀ máa tẹ̀síwájú a gbọ́dọ̀ máa fi hàn àwọn ìran tí ń bọ̀ lẹ́yìn wa. There must be continuity and succession plans. Yọ̀dà fún wa o àkó àsìkò yìí.